الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب إني أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وستر الله مسبول علينا وعين الله نازرة إلينا ولو قصد الهدى ديران علينا بحول الله لا يقدر علينا. وستر العرش مسبول علينا. ẹ dákun ẹ bá ń gbé Ọlọ́run ọba tóbi ẹ dákun. وعين الله ناظرة إلينا. ẹni tó bá mọ iye Ọlọ́run bí báyìí. ولو قصد الهدى ديران علينا. ẹni bá mọ iye Ọlọ́run tẹ́lẹ̀ rẹ̀ sì wú níbí báyìí bá ń kíbò sí Ọlọ́run pé Allahu Akbar. ستر العرش مسبول علينا. ìwọ tí nǹkan rere bá ń wù tí nǹkan dáadáa tó ń wù ẹ́ àsìkò téèyàn náà máa ń rí nǹkan dáadáa náà rèé jẹ́ kí inú rẹ̀ ó dùn jẹ́ kára rẹ̀ ó yá wá ti gbogbo ẹ̀ síwájú Ọlọ́run sọ pé Allahu Akbar. وعين الله ناظرة إلينا ولو قصد العدا ديرا علينا بحول الله لو يقدر علينا. wàhálà kò sí wáàsí ti ṣe ra rẹ̀ ntẹ́mi sì fẹ́ sọ ní wáàsí fún àfáà An-Nasiri الله حياته. níjọ́ tí wọ́n ti wá sí ọ̀dọ̀ mi nílé inú mi dùn gan-an inú mi dùn púpọ̀ mo wá ṣàdúrà fáfá mo wá ṣe wáàsí fáfá wáàsí yẹn náà tó Mọ̀lánà Sheikh Shazili Ọlọ́run bá mi kẹ́ wọn. آمين. mo sọ fún àfà mo ní Sheikh Shazili wọ́n ní dọ́ọ̀rù fa'alu nínú ayé mi nínú ìgbésí ayé mi. الله. torí wọ́n fẹ́ràn màmá tó bí mi púpọ̀ wọ́n á sì máa hàntú bàbá máa bẹ̀ wọ́n ní hàntú fún màmá mi Sheikh Shazili jásí pé àfà Abdulhamid dìda àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn yìí ni ó kọ́ Ọlọ́run ọba tí mo gbà lọ́dọ̀ Mọ̀lánà Sheikh Shazili kò í ṣe kan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta
ستر العرش مسؤول علينا tó kọ̀ǹfàmù ni o. وعين الله ناظرة إلينا ولو قصد العدا ديرا علينا بحول الله لن يقدر علينا. kò í ṣe mọ̀ fáwa tó ní bá rí báyìí. الله mo kí bàbá wa àgbà bàbá wa Jánásì àgbà شيخ ọlọ́run ti ń kí yín. ó ní wa ursil alaykum bisalami tahiyatan hubbin min abiri mawaddati. ألقي عليكم بالسلام تحية hubbin. من عبير مودتي. tí mo bá pàdé yín láàárọ̀ yín kì í bí n pàdé yín lọ́sàn-án yín kì í bí n pàdé yín níyàlẹ́ta yín kì í bí n pàdé yín lálẹ́ yín bí n tún pàdé yín lóru. ألقي lálẹ́ yìí ṣe táwa jẹ́. عليكم بالسلام تحية torí ẹ̀mí máa ń pàdé. حب من عبير مودتي. ọlọ́mọba wa kí n mo kí bàbá wa ọ̀gá níjà دام الله حياته. ẹ̀rí n tó jẹ́ kí n yára kí wọn wàláyé àbá sàlátì ló yẹ kí n kí àmọ́ Mawlana Sheikh Abdallah Salati الله èyí máa ń sọ̀rọ̀ ohun èyí máa ń tún sọ láti sanawula èmi nìyẹn kí bu àwọn ẹlẹgbẹ́ mi láti sanà tàjírí mo ti wọ mọ́ríkàsì èmi nìyẹn kí bu wọn tí mo fi wọ tàòjì wúlá tàòjì mo wọ wúlá tàòjì mo wá Kwara Poli èyí ń ṣe méjèèjì papọ̀ mọ́ra wọn. àwọn ọmọ kíláàsì wa nígbà tí wọ́n wá dá wá tí wọ́n gbé nàkí bu wọn ní àwọn ọmọdé yìí àwọn àfáà tí wọ́n ní iṣẹ́ yìí wọ́n ti bízì nínú ayé wọ́n ráyè mọ́ níta ni abásàlá tí mo ní màá dọ́dọ̀ wọn ṣé o ṣáàzì nígbà mo ní màá dọ́dọ̀ wọn mo á lọ́dọ̀ ṣé o ṣàlàyé mo ṣe ṣàlàyé fún wọn mo ní ẹ o salamu aleykum sa ẹ̀yin lẹ ní àwọn ọmọdé yìí wọ́n sì lè wá ẹ̀yin kọ́lẹ̀ ń sọ̀rọ̀ ṣé Adamu ní sọ̀rọ̀ yìí wá. وألقي عليكم بالسلام تحية abáṣáṣì lè wá wọn bá mi kíláàsì. تحية حب من عبير مودتي. Allah yarhamuhum. abáṣáṣì ti wá dé kíláàsì wọ́n máa ń kọ́ wa. kọ́mọ́dà ti dé nùsùsù yẹn wọ́n ti kọ́. Miftahu al-Wa'z ni tírà tí wọ́n kọ́ wa àwọn tí wá expand tírà yẹn lélẹ̀ tí Sheikh Adamu ṣe wọ́n wá kọ́ àwọn nùsùsù yẹn wá wọ́n wá múlẹ̀ wa lọ́wọ́ tọ́ba tí wá dé èmi náà ni máa ń kà wọ́n ṣe wá wọ kíláàsì ńjọ́ kan wọ́n bá fún ẹnìkan wájú wọ́n tọ̀ wọ́n bá ń kà wọ́n sọ láti la ilaha illallah jókòó ó tọ̀ ó sì jókòó àga sì tún kán ní díẹ̀. وأجمل في رد السلام لعلني. èyí tẹ́mi ò ní bá a fọ́ àkàṣe yìí ní ka ìkàkùkà láyé. bó ṣe ń ká kiri inú mi sì ń bàjẹ́ inú mi ń bàjẹ́. وأجمل في رد السلام لعلني أنال وصالا. ìtì ń sinmi tẹ́lẹ̀ náà ni wípé abájímọ̀ mo fẹ́ gbé fún abámu òun wọ́pọ̀ àwọn èèyàn sọ pé ìṣe pàṣẹ ọ̀dà mo gbé fún mo ṣe pàṣẹ náà nù. ألقي عليكم بالسلام تحية. kọ́mọ́ dàbí ìgbé mo ṣe pàṣẹ lèmi náà fi kí bàbá wa ọ̀gá níjà. تحية حب من عبير مودتي. látara ìmúlélọ́wọ́ ìdúró ti ṣe àwọn ẹni rere
mo ti bá wọn sọ̀rọ̀ mo ní èyí tó lọ ṣe fún Sheikh Shazili ó túmọ̀ dilalatan ala annahu bila shakkin wala raybin waliyyun min awliya'i Allah ta'ala. Allah. bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe fún àfáà wa Sàlátì náà kéèyàn bí àwọn ọmọ bíi 20 something kí ogun wọn dẹ̀ kí wọ́n yé. Allah. àwọn àfáà yìí náà wá dúró mo ní ẹ̀rù tí máa báyàn láyé òun náà lẹ̀rù àwọn èèyàn tábà ń bẹ láyé nísìnyí táwọn àwọn èèyàn ó pé tiẹ̀ jìbà ó pé tiẹ̀ àmọ́ high service ló pọ̀ jù láyé gbogbo ní táwọn bàbá yẹn lò àwọn bàbá wọ́n ṣe wàhálà gan àwọn àfáàṣẹ́ sì ṣe wàhálà àwọn fọ́sẹ̀ láti ṣe wàhálà tí wọn ò ní kọ́mpínì wọn ò ní iléeṣẹ́ wọn ò ní kankan ọlọ́run tó wọn àbí ò tó wọn. wa ajmalu fi raddi salami la'allani. bàbá ọ̀gá níjà mo kí i. analu isola. dókítọ̀. bàtà yóò sàn. bàbá ọ̀gá níjà bákan náà. àfa wa Sheikh Abdulgani arọ́láhùn gbogbo àwọn àfa ni mo kí àti alikasimi àti kílẹ̀ tún pè wọ́n tó máa ń bẹ̀ yẹn ilé ìrókò yín dá tán yẹn. asalukum radda salami la'allani. mt. analu isolam. aribidesi. bàtà yóò sàdù muhujati. analu isolam. mo kí gbogbo wa. bàtà yóò sàdù muhujati. mo máa ń wá àgbà mo kí yín o. Allahu hayatahu. afaani man qala anna al-majda tati bakitatan man qala kalonto. man qala anna al-majda yuti baghtatan. ó bá wọn sọ pé yuti ó bá wọn sọ pé tati. man qala anna al-majda tati baghtatan. àwọn fàárí tiwa lélẹ́yìn na balaga náwó ni ó mọ̀ dáadáa. inna si'aba mu'awilun wa itadu. ẹ rí gbogbo bímọ àdúrà ni mo fẹ́ ṣe gbogbo owó tó bá dẹ̀ bá mi ṣe á mí sí àdúrà yìí wàláhì àdúrà rẹ̀ ó gbà kó tó kò ń bì. ẹ jẹ́ n ṣàdúrà òun náà ẹ jẹ́ ẹ. man qala anna al-majda tati baghtatan inna si'aba mu'awilun wa itadu faqsudi masiraka lil-ula mutawakkulan. mama wa àgbà ìyá Sekina. al-badhlu ruhun. afa farabalẹ̀. Iyakumullah. mama wa àgbà yìí ìyá Sekina. Tayyib. ìjọ kan mo ṣe wá síbi kan náà sì rí ma gbọ́n tí n sọ. mo ṣe wá síbi kan wọ́n wá gbúrò bàbá wọ́n gbúrò wọ́n wá ṣàdúrà fún mi pé ah ntó yẹ kọ́ Ọlọ́run ó ṣe fàlájà wa nù. lánàá mi fi máa ń ṣe gbogbo àwọn àfáà lísìnyí tí wọ́n ń ṣe bí alákọ̀wé ẹbí magidi o ẹ súnmọ́ Ọlọ́run ni. ẹ dákun tó yọ Ọlọ́run bẹ́ẹ̀ ò bá bírú wa yìí bí bàbá ò bá fẹ́ rú ya tiwa kó bírú wa lọ́wọ́ ẹ̀yìn yẹn ń bẹ̀ yẹn èwo ni ó kún bàbá wa Mudiru Markaz. man qala anna al-majda tati baghtatan. èwo ni ó kún bàbá wa Mudiru Markaz. inna si'aba mu'awilun wa itadu. èmi máa ń wo àfa yìí àfa Nasir yóò dúró lẹ́yìn broda rẹ̀ báyìí ni alifa Sheikh Shazili Sheikh Adam yóò dúró báyìí ni nígbà tí mo ṣe àwọn ní àfa àti dé ilẹ̀ yìí èmi ò máa kọ́ àfa wà nílẹ̀ yìí àfa àti ń kọ́ mọ́sálásí mu la ilaha àwa sọ́fà ká tó ní mọ́sálásí kọ́
الله. ẹ gbọ́ sẹ́ àmọ́ ìyàwó yìí àdúrà tí wọ́n ṣe fún mi ń dọ́nà kí bó ṣe yẹ kó rí gbogbo ẹni tí ó bá rí oore irú wa yìí tínú rẹ̀ ò bá dùn sí kò ní rí oore láyé tí ó fi kú. من قال أن المجد تأتي بغتة. gbogbo ẹni tó bá dé bíbẹ̀ yìí torí rẹ̀ ò bá wú kó wú bíi kílẹ̀ ń pè bíi gàrí kò ní rí oore láyé wàláhì làzim. من قال أن المجد تأتي بغتة إن الصعاب معاول وعتاب. gbogbo ẹni tó bá rí àfáwà yìí kó wá ló mọ tí òun mú lára bàbá òun èmi mọ tí mo mú mo mọ bí táwọn èèyàn máa ń sọ pé mo mú èmi máa ń wo búbẹ́ yìí ni pé wàláhì ó ju àfàsà láti débi wípé èmi ò rí rẹ̀ rí bẹ́ẹ̀ náà làfà yìí náà ló ju àfàsà sí ni bẹ́ẹ̀ náà làfà Ádámù kátó wá ní ọ̀rẹ́ mi businessman Magaji bó ṣe business lọ ni àbí kí ló ṣẹlẹ̀. فاقصد مسيرك ọgbọ́rọ̀ ibi lọ ni. للعلا متوكلا. Magaji ń ṣe àgbákò business kì í fowó ṣeré o. البذل روح والمنى أجساد. ẹ rí àwọn òbí wa ni wọ́n ṣe wàhálà gbogbo ẹni tẹ́ ẹ bá rí iṣẹ́ kì í dédé ṣẹ́ iṣẹ́ kan kì í dédé ṣẹ́ dunu sí tiwa wàláhì títí ẹni ò dáa wọ́n bá banújẹ́ títí àti ẹ̀ ó bàjẹ́ bí a bá wo mùdírù lẹ́ni. دام الله حياته ودولته. Mawlana Sheikh Habibullah Adam. دام الله حياته. kí ẹ wá ní wàhálà rẹ pọ̀ wàhálà àwọn mẹ́ríkàsì yẹn pọ̀ wàhálà tí bàbá ti wá ṣe bàbá tiẹ̀ ṣe bàbá ti dìde rí tí wọ́n lọ ọ̀dọ̀ Sultan of Sokoto wípé Dawlatul Islamiyya ẹja gbẹ̀ǹde kí wọ́n tó jáde àwọn yẹn sì ṣe mítìnì ọlọ́pàá sì pàdé wọn wọ́n sì fẹ́ di ankọ́pù mọ́ṣẹ́ Adam lọ́wọ́. لا إله إلا الله. wàhálà ìsìn o ẹ wá wo Mawlana Sheikh Shazili الله. ẹ wo wàhálà tá a fà ṣe ẹ wo ìtìjáwò tí àfa Sheikh Shazili fún àwọn ọ̀dọ́ àfa lásìkò kékeré tí wọ́n ṣe ń nì àṣẹ mali umuru máa tọ́ láti bìín duhuru falẹ̀ umuru máa tàmà bìín sùúrù ما العمر ayyamu ẹ̀sìn wanafadhu amri hiya allati ahasibuha min umri. ما العمر máa tọ́ láti bìín duhuru àsìkò ti lọ. ما العمر ما طالت به جمور. falẹ̀ umuru máa tàmà bìín sùúrù. فالعمر ما تم به سرور. أفاني خمسة إن لم تفعلها فلا تمنع من فعلها. إن كمان كم به إذا لم تستطيع نفع إنسان فلا تضره. أو pẹ̀lẹ́ Ọlọ́run fún ọ lálàáfíà tún gbé. إذا لم تستطيع نفع إنسان فلا تضره إذا لم تستطع tó bá lè wúlò fún yẹn فلا تضره má kó àgbákò bá àkọ́kọ́ nù ni tó bá lè ṣe láǹfààní má kó àgbákò bá. وإذا لم تفرحه فلا تحزنه. tó bá lè dùn yẹn nú má bá nú jẹ́. وإذا لم تقف معه فلا تشمت به. وإذا لم تقف معه tó bá lè dúró tì yẹn ìta máa ń sọ fún àwọn èèyàn àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn àwọn àfa àwọn ọmọ kéwù nìyẹn tó bá ti lè dúró ti àwọn jìnnà sí wọn má dọ́dọ̀ wọn àfa yìí. وإذا لم تفرح بنعمته فلا تحسده. وإذا لم تفرح بنعمته
tó o bá lè dunnú sóore tọ́lọ́run bá ṣe fún لا تحسده má bà nǹkan rẹ̀ jẹ́. وإذا لم تمدحه فلا تذمه ibi tí mo máa ń bọ̀ nù ni wa idha lam tamdahahu fala tazumuhu. bẹ́ẹ̀ balẹ̀ yin Nasir àbáwá ṣé o Nasir yìí wípé ó gbé Asimu ó dààmú rẹ̀ pé òun fẹ́ ṣiṣẹ́ òun fẹ́ ṣe tí bàbá òun ṣe òun fẹ́ máa gbé ẹ̀sìn ga kò lóun ó kọ́ hòtẹ́ẹ̀lì kò sí lóun ó kọ́ mọ́sálásí ni fala tazumuhu ẹlòmíì ẹ má bu o torí ẹlòmíì ó máa wò ó pé kí ni wọ́n ń ṣe gan kí ni àwọn aháàsìdú náà nu àwọn ńlára àwọn ẹlẹ́gàn ìwọ náà má wo sáìdì wọn má bá tiẹ̀ lọ wá iza azamta fatawakkal ala Allah lọ́dún tọ́lọ́hún ó kọ́ ọlọ́run ká bàṣà sì ní máa ń ṣe òun ni wọ́n máa ṣe inú mi sì dùn ipò ń jáde lára rẹ ó kọ́ ọlọ́run ọba ní ń jáde lára rẹ wọ́n bá wọn sínú àwọn tí wọ́n ń ṣàṣàkáṣà ọ̀sẹ̀ kan wà láti rí ìpàkọ́ dẹ́sẹ̀ kíní kan wà ní kíní kan dé kíní kan gbogbo ní kíní yẹn nonsense ni nonsense so àpolówó àwọn àṣàṣìlẹ̀ ẹ̀ mọ iye ìgbà tó bá àṣàṣìlẹ̀ ti pé olówó la ilaha illallah 70,000 ọlọ́run ló mọ iye àwọn èèyàn tí wọ́n rò tó fẹ́ di wòlíì lẹ́yìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe 70,000 lọ àbí 12,000 fi wọ́n 65 wàláhì mo fi ọba tó dá mi àwọn ìyá kan bẹ nísàlẹ̀ ọjà wọ́n sì ṣe gbogbo àwọn ìyá tí wọ́n máa ń ṣe kíní káàkiri wọ́n ṣe ń jọ náà so bí bàbá ṣe rere nílé ayé bí ó sì ṣe rere nílé ayé ṣe bá lọ ti lọ tán àbọ̀ sí ti bọ̀ gbogbo ẹ̀ ló sì yọ lára àwọn ọmọ. gbogbo ẹ̀ ló sì yọ lára àwọn gbogbo ẹ̀ ló sì yọ lára àwọn ọmọ. Akí bàbá wa lágége ọlọ́run kó járe pẹ́ Salatulahi dáwọ́mọ́ tọ́jú rẹ̀ Alayka ya Shazali Salamulahi dáwọ́mọ́ Alayka hasibunallah Salatulahi dáwọ́mọ́. gbogbo aká farabalẹ̀ dáadáa bàbá wa Jánásì àgbà wọ́n ṣàdúrà fún wa oríire náà a máa wá gbé lọ.